nípa ọ̀rọ̀ ìrìn àjò orílẹ̀-èdè Yorùbá nation, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní tá à ń gbọ́ ni pé kò sí nǹkan kan mọ́, awuyewuye lórí ẹ̀ ó ti lọlẹ̀, ipò wo kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation? ariwo ọ̀rọ̀ Yorùbá nation lọlẹ̀, ẹni tó bá ló lọlẹ̀ ó ní sáìdì kan sáìdì mìíràn ní sáìdì tiẹ̀ ó lè dàbí kó lọlẹ̀ ṣùgbọ́n ní sáìdì mìíràn kò lọlẹ̀ rárá. Gbogbo àwọn ọmọ tó ń wà lórí mídíà, àwọn ọmọ ní mídíà presenters lórí social media, they are working all the time day and night. Nígbà tí èèyàn ṣí YouTube tó rí wọn lọ rẹ́rẹ́rẹ́rẹ́ and nǹkan tí wọ́n dẹ̀ ń ṣe yẹ ó dà pọ̀. I want to congratulate all our people tó wà lórí social media wọ́n pariwo ọ̀rọ̀ Yorùbá, wọ́n ṣiṣẹ́ náà ó ga. Kì í ṣe gbogbo àwọn èèyàn wa ló lè mọ ọ̀nà débi social media. Most of our people don't have telephones, even when they have telephones wọn lówó tán lè máa fi ra nǹkan tán lè fi access YouTube, TikTok and so wọ́n lè dàgbọ́. But the noise is going on and it's getting bigger and bigger and more certain, more and more confident. So kádùpẹ́ lọ ṣùgbọ́n lẹ́yìn ìyẹn ni wàá sọ fún àwọn èèyàn wa irú ìjà tá à ń jà sókè sílẹ̀ bó ṣe máa ń ṣẹlẹ̀ kò sí àwọn tó jà irú ìjà tá à ń jà tó jẹ́ pé gbogbo ìgbà kò possible ádàbí kó lọ sókè díẹ̀ lọ́dún tó tún wá sílẹ̀ díẹ̀ comes in direction and àádé point kan tó jẹ́ pé àwa tí a jẹ́ àwọn organize yẹ nǹkan tá à ń kọjú sí níbí kò ní jẹ́ ká lè wọ ọkàn tó wà nísàlẹ̀. For instance, lẹ́nu díẹ̀ sí two things have been happening. Èkíní, about 2.5 years ago, 3 years ago, àkóra wájọ àní ó yẹ ká máa ṣe ìpàdé ká lè máa bẹ̀rẹ̀ ṣéyí information ká lè máa ṣàlàyé yẹra wa. A dá bọ́ọ̀dù kan sílẹ̀ tá à ń pè ní Yorùbá self-determination movement YFDM. Bọ̀bá ṣe organize àṣẹ fún bí ọdún bíi méjì until about 8 months ago. Lẹ́wọ́ wá clear sí mi pé no ìṣe ìgbà tá a fẹ́ ṣe lélẹ̀ àti méjì. Nǹkan tá a ṣe wọ̀ so àwọn tó bá wà yẹn àwọn àdàbí debating society àkànwá now there's supposed to be a fighting movement. So mo wá kọ mẹ́mọ̀ àwa ni ọ̀dà ok gbogbo àgbà pé àti bàbá ń sọ yóò tú òkè ṣe nǹkan tá a rò ìjọba fẹ́ dákẹ́ ní ìsílẹ̀. Nǹkan tá a rò ní wípé this will be the fighting center of the struggle. So àwa bẹ̀rẹ̀ sí set up committee ká bá ṣe máa tún ṣáà yìí ṣe bá ṣe máa tún ṣáà ìyẹn gba ọ̀pọ̀lọpọ̀ àkókò lọ́wọ́ àwa táwa in charge. That's one. Àti wá ṣe tán báyìí ṣá o àti wá yanjú báyìí inú gbogbo wa dẹ̀ ń tó sí. Ó sì kù díẹ̀ but ibi tá a ṣe dé báyìí inú wa ń tó sí. Secondly, a ti kọ lẹ́tà sí ìta ìjọba ayé pọ̀. Àṣà àwọn bàbá wọn ó kún àgbọ̀n ó pọ̀ ní gbogbo àwọn ìjọba tá a rí pé ilé ìṣèyàn ilé ẹ̀dá ìjọba bá declare country wa ìjọba bá a ti kọ lẹ́tà sí gbogbo ìjọba ayé. A ti kọ lẹ́tà tí Òjó ó dẹ̀ gbúdọ̀ yàtọ̀ sí ti Àjàyí dẹ̀ gbúdọ̀ yàtọ̀ sí ti Àyìnlá because kálukú ló yàtọ̀ lápò ara ẹ̀ nǹkan tí a dẹ̀ ń fẹ́ lọ́wọ́ kálukú ó yàtọ̀ látọ̀ sí òsì. So à ń láti gbókò káwọ lẹ́tà wọn yẹn dáadáa ká kọ́ ọ̀tọ̀ láàárín pé tá a bá ń kọ lẹ́tà bíi pé mi ò kì í sùn mọ́ rárá ni torí a máa kọ lẹ́tà tí a máa wò dáadáa tó túnṣe ìgbà mìíràn àtàgò bíi 4 láàárọ̀ kí n tó lọ sùn. Tí n bá tiẹ̀ lọ sùn níbi àgbo mọ́kànlá 12 yẹn tó ọmọ 12 mẹ́ta máa ti bí. A kọ lẹ́tà wọ̀nyí. Ṣùgbọ́n lẹ́tà step 1 nìyẹn. Nígbà tó bá kọ lẹ́tà any one country tó bá kọ lẹ́tà sí this country yìí Russia ni Yugoslavia ni Canada ni kankan tó bá kọ lẹ́tà sí wàá wá farabalẹ̀ wàá wá máa wádìí lọ́wọ́ àwọn tó súnmọ́ ìjọba yẹn lọ́wọ́ àwọn tí ó mọ̀ because alọ́kì àwa ọmọ Yorùbá ọdún fẹ́ràn wá púpọ̀ àwa Yorùbá lọ́kì nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà òní láyé ìyá àwa Yorùbá ni bóyá náà ṣe lè rí kọ́ńtì kan tá a lè dé ká má rẹni tá a mọ̀ ní ìjọba ẹni tí mo ti kọ́ ní yunifásitì ẹni tó ti
wá sílẹ̀ Yorùbá tó fi lọ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ìbàdàn University àbí Lagos State àbí Lagos University ẹni tí ó ti ṣe professor rí wá sí Nàìjíríà àti wọn bá dẹ̀ fi sọ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá ló ń jẹ́ Nàìjíríà. That's it. So kò síbi jáde ọmọ kan dédé pè mí láti ìlú kan ó ní bàbá òun ò mọ bó ṣe máa gẹ́tì tọ̀ pẹ̀lú mi tẹ́lẹ̀ òun ti wá àwọn ọ̀rẹ́ òun lábá òun wá tẹlifóònù nọ́mbà mi ó ní nǹkan tí ó jẹ́ kó òun wá èmi ni wípé prime minister ìlú wọn níbi yìí ó sọ pé òun ṣe student mi ní Amẹ́ríkà kí ṣe Amẹ́ríkà ń bẹ̀rẹ̀ rárá o kọ́ńtì yẹn jìnnà sí Amẹ́ríkà gan o ó sọ pé òun ṣe student mi ní yunifásitì báyìí l'Amẹ́ríkà màá ní ṣé o lè bá wá bá mi wá tẹlẹ lóun ti gba tẹlifóònù nọ́mbà ẹ òun ti wá fẹ́ tẹlifóònù nọ́mbà ẹ láwárí wá sẹ́ndẹ̀ sí mi so we could start talking to such a person. Àdé ìlú mìíràn àpàdé ẹni tí èmi àtòun ti jọ ṣe lecturer ní ọmọdé ní níbi tá a ti ń kàkiri because a ṣe lecturer káàkiri ayé ni nígbà tí wa nǹkan ò lè bí ìlú bó ṣe rí ìlú tí mi ò dé ní ayé yìí in my career as a university lecturer either pé mo lọ present paper ní university ní ẹ ṣe conference lórí African history ẹ ìgbà tí mo fẹ́ kí n wá ka paper lórí so kìnìkan so àmọ̀yàn àwa Yorùbá àmọ̀yàn àwọn kan kọ kìnìkan ní university kan ní Pennsylvania wọ́n ní the Yorùbá are the most travelled people on this planet. The Yoruba people are the most travelled people on this planet. Their language and their blood types show up everywhere. Kò sí ìlú náà ṣé ló wá dàbí nǹkan táwọn èèyàn máa ń sọ láyé àtijọ́ tí ò tún ọ̀rọ̀ òyìnbó ti dé láyé àtijọ́ pátápátá torí àwọn obìnrin wa wọ́n á ṣòwò lọ sọ́tún wọ́n á ṣòwò lọ sósì àwọn ní the greatest traders on the African continent wọ́n á ṣòwò lọ sí Mali sí Mauritania Burkina Faso wọ̀nyí tó jẹ́ wọ́n ti ń dorúkọ wọ̀nyẹn gbà yẹn o ìyẹn wọ́n á tún wá ṣòwò lọ sí Chad nílẹ̀ àwọn tó ń gbé Lake Chad area wọ́n á kọjá bẹ̀ lọ sí Sudan níbi tí wọ́n pè ní Sudan sí Southern Sudan lẹ́nìí wọ́n wá lọ sílẹ̀ Congo wọ́n á lọ sí everywhere Yorùbá people were everywhere so àwọn èèyàn máa ń sọ láyé àtijọ́ pé àtìlú ńlá o àtìlú kékeré o kò sí ìlú tó dé tó ò ní bá Yorùbá tó o bá àìwá àjèjì tó bá ń lọ tó dé ìlú kan tó béèrè tó bá ní kò sí Yorùbá bẹ́ẹ̀ tẹ̀tẹ̀ kẹ́wẹ́ fún mi that's it láyé àtijọ́ nìyẹn pé àtìlú ńlá àti kékeré àti ilé tó kò sí ìlú tó lè dé kó má ní Yorùbá tó bá dẹ̀ wá dé ìlú kan tó bá béèrè lọ́wọ́ wọn bẹ̀ pé òfin rí tán bá ní àwọn ọmọ kan tó jẹ́ Yorùbá tètè kẹ́wẹ́ ó fi bẹ̀bẹ̀ yẹn ò dá nìyẹn ó fẹ́ dà bẹ́ẹ̀ káàkiri ayé báyọ̀ àwọn ọmọ kan pè mí olóhùn wà ní Cambodia lórí òkè lẹ́gbẹ̀ẹ́ Himalaya the highest mountain in the world ìkan pè mí olóhùn wà ní kí lórúkọ ìlú ìgbẹ́lẹ́ tó wà lórí òkè tẹ́lifíṣẹ́ tó máa kọ́ lu òkúta regularly Nepal ó wà ní Nepal kí ló wá níbẹ̀ kí ló ṣe mọ̀ pé country kan jẹ́ Nepal alákọ̀ọ́bí ẹ̀ sí ní àwọn ọmọ Yorùbá àwọn ọmọ yìí so we are a fortunate race Ọlọ́run fẹ́ràn wa púpọ̀ therefore every day more and more I see more and more evidence of the love of God for the Yoruba people ọkàn mi dẹ̀ balẹ̀ sí pé a máa gba àkàtà àfẹ́. ẹ ṣeun bàbá. àwọn kan máa ń béèrè lọ́wọ́ mi pé àbí torí pé ìkan lára wa ń ṣe president Nàìjíríà lárúbọ̀ ṣe pọ̀ mọ́ ní rárá o oníkankan ṣe pẹ̀lú mi o oníkankan ṣe pẹ̀lú mi rárá and the reason is àwa gbọ́dọ̀ treat Yorùbá man tó ń ṣe president as president of Nigeria we must treat him as president of Nigeria ìgbà tí Buhari wà bẹ́ẹ̀ tí ó ṣe Fúlàní akọ̀lẹ́tà sí ìgbà tí Tinubu débẹ̀ tí òkè ṣe Fúlàní tó dára wa akọ̀lẹ́tà sí kò tí ìjọba kan tó lórí àlefa agbára tí gbélé tàbí Yorùbá nation lọ pé àwa congratulations o inú wa dùn sí ẹ o òun wá presidency òtún wìn ẹ o ìyàn wa ni ẹ ẹ̀jẹ̀ wa ni alọ́ọ̀bù ẹ o inú wa dùn sí abilities ẹ o àti courage ẹ àṣọ ṣùgbọ́n kì í ṣe presidency Nàìjíríà ní Yorùbá ní ìdí o ẹnìkan tí Yorùbá ní ìdí ni ajáde ká ní country ara wa ká máa ṣètò ara wa bá ṣe máa ń ṣe àwa Yorùbá máa ń ṣe pé ká ṣètò kí country prosper we Yorùbá know how to do it láti bẹ̀rẹ̀ ayé wa ni so àwa fẹ́ lo gbogbo ọgbọ́n tó Ọlọ́run fún wa yẹn and the organization and the love of society tó Ọlọ́run fún wa ààrẹ lórí Nàìjíríà nǹkan tí àwọn èèyàn wa lè ṣe ní pé kán jọ̀yìn wọn bẹ́ẹ̀ bá jọ̀yìn wọn lè ṣara wọn
àwọn èèyàn wa máa ń bínú àwọn èèyàn wa wọ́n ti dẹni tó ń kówó jọ kí lè wá fẹ́ kàn ṣe wọ́n gbé àárín wọn lọ́jọ́ ń ṣe ní kí ni gómìnà Yorùbá state fi yàtọ̀ sí gómìnà Ìgbò state ló fi yàtọ̀ sí gómìnà Ọ̀ṣun state. They are in the same culture. In the same culture. Beauty tiwa ni ká fa àwọn èèyàn tí wàá jáde kúrò ní culture burúkú yẹn. Ṣé bàbá bá rẹ̀ǹtì ilé tí bàbá olórí ilé tó bá rẹ̀ǹtì ilé tó dàárọ̀ ọjọ́ kejì tó ní ìsọ́wọ́ pé gbogbo àwọn ọmọ tó wà ládùúgbò yẹn ló ń mugbó àti ọ̀pẹ́ ó lọ ya ẹgbà ó wá ń dín ọmọ tiẹ̀ kò rán o ọmọ ẹ̀ ájọ́ ìnáwó ọmọ ìlú yẹn. O kò sí nǹkan tó lè ṣe ìbẹ́ sí ni pé kò tètè kó fábílì kó kúrò mẹ́ kó wáyé tó lé lọ sí gómìnà. ẹ ṣeun bàbá. We must leave Nigeria in order to liberate the innermost qualities of the Yoruba people and achieve prosperity for our people. ẹ ṣeun bàbá. ọ̀rọ̀ Yorùbá nation kí ni iṣẹ́ tẹ́ fẹ́ rán sí àwọn ọmọ Yorùbá tí ò tí gbàgbọ́ nínú Yorùbá nation. Àwọn tí ò bá ti gbàgbọ́ wọn àti gbọ́ dáadáa ni mo lè fẹ́ kàn fèsì balẹ̀ báyìí kan gbọ́ mi dáadáa. Àdánwò máa ń dé bá èèyàn, àdánwò máa ń dé bá ìlú, àdánwò máa ń dé bá odidi ẹ̀yà old nation, àdánwò kò bá àwa Yorùbá nígbà tó ń kúrò wá nínú Nàìjíríà, àdánwò gidi ni. Ẹ̀kíní abẹ̀rẹ̀ with àwọn òyìnbó tó kó wa mọ́ wọn gan, àwọn òyìnbó kan ẹ̀rù wa ń bọ̀ wọ́n ń bẹ̀rù wa. Kì í ṣe irú wa àwọn òwárù wọn ní Áfíríkà, àwọn òwárù wa ní Áfíríkà. Àwọn òwá àwọn tó ti mọ̀wé náà ti rẹ́ yunifásitì graduate láàrin wọn náà ti ṣe àwa nìkan ní gbogbo Áfíríkà lórí bẹ́ẹ̀. Tó ń bá táwọn òyìnbó dé ọ̀sán àwọn ilé yàtọ̀ we were not expecting people like this in Africa. Àwọn ọmọ yóò ní ṣe exploit o. So náà ti bẹ̀rẹ̀ sí ìtẹ̀mọ́ wà. Wàá pé àwọn yòókù sẹ́yìn wọn sọ fún wọn pé èèyàn burúkú làwọn Yorùbá o. Ẹ má súnmọ́ wọn o. Wọ́n ti gbọ́n yìí o. Wọ́n ti yẹ kẹ́kẹ́ kan. Nǹkan tí àwọn òyìnbó ń sọ ń bà wọ́n yẹn ó wà lọ́kàn gbogbo all the other peoples of Nigeria. Against us. We are living with enemies. And we must get out. Okay, nígbà tí independence fẹ́ dé. Wọ́n ṣe election 1959 wọ́n ṣe election tó máa lead Nigeria to independence. Bàbá wa lọ́wọ́ ṣe campaign tó jẹ́ pé kò sẹ́ni tó rí wẹ̀rí in the third world in Africa. So àwọn òyìnbó gómìnà British gómìnà àtàwọn láti ṣe pàdé pẹ̀lú àdìgbẹ́jọba ìlú ilé àwọn ọ̀rẹ́ wọn rí jẹ́ kárí tiwa jẹ́ gbàdúrà independent náà. Dáfọ̀ àwọn náà fẹ́ máa rí ìyẹn. Ẹ jẹ́ kó máa campaign ẹ̀ ó yàtọ̀ lóòótọ́ àgbà ṣùgbọ́n àní jẹ́ kó wọlé. Young man kan wà bẹ́ẹ̀ gbà yẹn ó ṣe jáde ní University Oxford University olóńkọ ẹgbà fẹ́ ṣòfin olóńkọ ọkọ̀ ó wá ń gbọ́ngbò láàrin àwọn yòókù láàrin àwọn òyìnbó ẹgbẹ́ ìtọ́jọ́ ṣiṣẹ́ Nàìjíríà. Why are we trying to read the lecture against this man? This is the best man in this country. And so on and so forth. So ìjọ kan ó ní ìjọ kan ó ti kọ́ sínú ìwé o kan tí mo sọ fún ẹ yìí ó wà ní ìwé o ó ní ìjọ kan ní gómìnà jẹ́nà ní kálọ̀ pé wá. Ìjọ kò síwájú ẹ̀. Smith lórúkọ ẹ̀ Smith you have a problem ọmọ kékeré ni o ṣe jáde yunifásitì ni Smith you have a problem. Ó ní òun gbọ́ pé ó gbọ́ káàkiri láàrin àwọn ọ̀dà òyìnbó tó ń dájọ́ ṣiṣẹ́ bíi pé à ń try láti rí the election against this man called Awolowo for the northerners. Only your problem is that gbọ́ngbò ìjọ true we are trying to read the law talk. Nǹkan táwọn káwọn tó náà wá bí ilẹ̀ ká lọ ṣe. So that yes you have a problem yeah that's what we are trying to do we are trying to read it for the northerners okay. Olùsọ pé but you have another problem. Òun ti plan láti set up committee kan tó máa organize bá ṣe máa rí ibi ẹ̀ gan. Òun dẹ̀ tí wọ́n ti committee yẹn. That's your second problem. But you still have another problem. Òun ti wá yẹn as the chairman of that committee. Onígbà tó jáde lórí ní ọ́fíìsì ọ̀sẹ̀ ọ̀lẹ́ ojú òkú yìí. Ó ní ládẹ́ ẹjọ́ ni òun ronú pé no òun ò ní ṣe òun sá lọ. Wọ́n wá bìkan sálọ ní Asia tí wọ́n wá wá tán lórí o. Wọ́n nígbà tí wọ́n wá sọ̀rọ̀ lóṣèlú pé the British Empire is very powerful. Àwọn àwọn láwárí o. Òun ọmọ kan tó máa ṣe sí o, tó bá rí o. Tó bá mú padà o. Ó bẹ́ẹ̀ dàpọ̀ kúkú lọ ṣe nǹkan ní kò ṣe. Ó ní yes we need the election. Olóhùn ní oní chairman àwọn tó rí bẹ̀. Wọ́n ṣe ìjẹ̀ fún náà. Oh yeah. So ìyẹn bẹ́ẹ̀.
nígbà tá a dẹ̀ ṣe tá a ṣe constitution tó parí àti fẹ́ wọnú independence àwọn òyìnbó lọ kọ́ sínú constitution torí ẹ̀rù bá ṣe bá wọn náà pé ká bá lọ àti ṣètò wọn ní bọ́ sí ìjọba kò sọ pé tán lè dá àwọn náà tán ní election fún wọn ní enough seat ní parliament láti form government nígbà kan gbọ́ pé Awólọ́wọ̀ lọ bá sí pé kán discuss ẹ̀jẹ̀ ká ṣèjọba because àwọn méjì tó bá ṣe action group àti NCNC ló parapọ̀ wọ́n lè ṣèjọba tó bá ṣe NCNC àti NPC ló parapọ̀ wọ́n lè ṣèjọba ó ṣe action group àti NPC ló fẹ́ parapọ̀ wọ́n lè ṣèjọba action group of the NPC lè pọ̀ láíláí because àwọn òyìn wọn ní anything wọn ní any desire for the progress of people whereas Awólọ́wọ̀ was progress for the people all the way so ó wà nínú decision action group pé we must never work with the northerners because they are opposed to development and progress. so àsìkò Awólọ́wọ̀ wà lọ bá àsìkò pé àwọn méjì tá a bá parapọ̀ lè ṣèjọba nígbà táwọn òyìnbó ń bọ̀ the government general sọ náà wà lọ bá àsìkò wọn bẹ̀ sí threaten wọn bẹ̀ sí promise nǹkan ńláńlá ló máa dìbò kóyè ní Nàìjíríà kankan yeah that is it then gbàtà wá gbẹ̀rẹ̀ independence tán ẹ̀rù tó ń bá àwọn British wọ̀nyí wọ́n ti wá pàṣẹ ọ̀hún sáwọn Fúlàní náà tó ń gbé ìjọba lé lọ́wọ́. Ẹ̀kínní kí ni wọ́n rí jọ ṣe máa wà níwájú pátápátá gbogbo nǹkan ní Western region yá federal government lówó. Àwọn nìkan ló ní ìwà bára wọn yẹn àwọn ló ní free education kẹ́lẹ́ kan sọ the others don't have any substance. Lè fi Western region sílẹ̀ kó máa lágbára kó ṣe wà yìí o you have to do something about it. Nǹkan tó ń dẹ̀wá decide láti agbọ́dọ̀ dá Western region yẹn rú. That's the only way to bring them down. So kí la máa fi dàrú wọn wá lọ kọ sínú constitution kátó bá independence. Ìgbà kankan sí o ayọ̀ ní gbogbo Nàìjíríà ń yọ̀ pé àfọ̀kùnrin ẹ̀ka bá independence àti Western region àti Eastern region àti Northern region ayọ̀ ní gbogbo wa ń yọ̀ o. Wọ́n wá lọ kọ sínú constitution pé tó bá ní region kankan tó bá dàrú pé law and order to break down federal government á ní agbára láti lè gba ìjọba region yẹn lọ́wọ́ àwọn ará ibẹ̀ láti lè yan a sole administrator tó máa wá rúùlù ibẹ̀ tó máa suspend the constitution region yẹn suspend the elected government àwọn agbé ìyàn kan wá federal government àgbé ìyàn kan máa rúùlù ọ̀nà kan sínú gbogbo ayé ló mọ̀ wípé Western region náà ṣe kọ́ síbẹ̀. Bí independence ṣe lọ jẹ́ ẹ̀rọ bẹ̀ sí sọ̀rọ̀ wípé Western region is wide west ẹ̀ka kan ṣẹlẹ̀ àwọn students àti àwọn labour union wọ́n demonstration wípé federal government fẹ́ allow Britain go wá establish military base ní Nàìjíríà táwọn ò fẹ́ àwọn students ń demonstrate ìṣọmọ Western region nìkan àti ọmọ Igbo àti ọmọ north náà o ní University of Ibadan ní Nigeria College of Physics and Technology Ibadan gbogbo wọn wá lọ sí èkó wọn lọ pariwo wọn lọ ṣe so wọn ní Western region ti dàrú. So màmá gbọ́ newspaper àwọn east newspaper àwọn north àwọn sọ pé wide west. Ẹjọ́ kan náà kan move resolution the National Assembly pé law and order has broken down in Western Nigeria. Why? Because àwọn legislation bára wọn jà wọ́n dúró lẹ́kàn bára wọn lọ́kì òní sọ story yẹn pọ̀. Nígbà tí wà prime minister ló wà lọ sí parliament lásán pé law and order has broken down in Western Nigeria. Nígbà tí sọ láti bẹ̀rẹ̀. So law and order has broken down in now the constitution of the Western Region is suspended. The elected government of the Western Region is suspended. So person leaders of the Western Region are now detained. Wọ́n ṣe darí John wẹ̀rú mọ́ nípa lọ́wọ́ nìyẹn. So nǹkan wọ̀nyẹn ò lè tán ẹni tó bá dàgbà tó tí gbogbo wọ̀nyẹn ṣẹlẹ̀ lójú ẹ̀ tó gbàgbé olùgbé ẹ̀yàn àwọn kan wá fún ẹ lówó kan pẹ́pẹ́ lábẹ́lẹ̀. You can forget such a disaster in our life, a disaster generated by fellow Nigerians against us. And no. Ọ̀nà ẹ̀jẹ̀ ká lọ restructure ká ní region wa padà. Ṣé nǹkan tó ń ṣe sí wa ní region wa ti àtijọ́ ṣé wọ́n lè ṣe ní region wa mìíràn tàbá tó ní? Why are we talking as if we have no common sense, as if we have no memory left? So nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Àwa Yorùbá, our best is without fighting anybody, without causing any disruption, ká gbogbo mọ́tò Ọlọ́run fún wa ká fi para wa jáde kúrò ní Nàìjíríà. That's the answer. Kì í ṣara wọn. That's the truth of the matter. Lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan tí Western region dá sílẹ̀ wọ́n wá bẹ̀ sí ká.
radio TV, Western WNTV over the Nigerian television, the Western religion radio over the Nigerian radio, national radio, even Liberty Stadium over the national stadium. Yeah. Cocoa marketing board over the Western region cocoa marketing board over the Nigerian cocoa marketing board. That's it. That's our experience in Nigeria. So and we are going to take our nation and get out of Nigeria.